wípé bó ṣe wọ Kuwait tó bá Kuwait sájáde so bó ṣe ń lágbára yẹn yóò lágbára torí pé njọ́ tí wọ́n fẹ́ kó bá Ìránù jà wọ́n ṣí sí Lárúbáwá wọ́n ṣí Ìránù sí Shia àti Persia. Allahu Akbar. Njọ́ àwa wà nílé ìwé ní primary school tá à ń ṣe geography ni wọ́n ti ń pe gọ́ọ̀fù tó wà láàrin yẹn ní Persian Gulf làwa mọ̀ láka nínú ìwé kì í ṣe Arabian Gulf ilẹ̀ ẹbẹ̀ ni wọ́n á fẹ́ pé ok kó di Arabian Gulf ọ̀yà ìwọ Saddam bá Ìránù jà Ìránù tó sì dìde tó lé Shah kúrò torí 1953 ni wọ́n ṣe kú t'Amẹ́ríkà sponsor ẹ̀ láti yọ ọba tó wà ń bẹ̀ fi Shah síbẹ̀. Hayyakumullah. nígbà wọ́n fi Shah síbẹ̀ Shah ni ló balẹ̀ jẹ́ lọ tó pa àwọn àfa kó tó di pé Khomeini padà wá sá bàbá Khomeini àtàwọn fámìlì rẹ̀ Shah ló pa wọ́n. Shah kúrò lórí oyè. ìjà sí pé ibẹ̀ ni base Amẹ́ríkà tóbi sí embassy Amẹ́ríkà wọ́n ń wo Russia nínú embassy ṣe hostage wọ́n fi kó gbogbo àwọn tó wà nínú embassy ni àwọn hostage láyé Jimmy Carter. ẹ̀ ń gbọ́ ó ṣe yún. àwọn ni Khomeini ọ̀rọ̀ ìsìlámù tẹ́lẹ̀ ìgbé sórí ìgbé kínní tí ó sì jẹ́ kí wọ́n rí bí mí wọ́n rí pé ó bẹ̀ wà ni wọ́n fi ní ìwọ Saddam ọ̀ya nìṣó bàjà pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn Lárúbáwá àwọn lọ́balọ́ba tó wà ní agbègbè ni. wọ́n dáwó fún Iraq Saddam tí ó fi ja ogun ni Amẹ́ríkà sì ràn lọ́wọ́. òun náà padà rí i pé bó ṣe ń lágbára yìí kò ní í ṣe kinní mọ́ ẹja tún dojúkọ ẹ yọ kúrò ni wọ́n kó irọ́ jọ weapon of mass destruction kinní kankan ní ẹ̀dá ẹ lọ bẹ̀ ẹ lọ yọ ẹ lọ gbàlẹ̀ wọ́n invade Iraq ni pẹ̀lú irọ́ èyí ò ní kò sẹ́yìn gbogbo wa yìí wọ́n wà ń bẹ̀ wọ́n gbé bẹ́ẹ̀sì síbẹ̀ ok wọ́n kúrò ń bẹ̀ Libya Gaddafi náà wọ́n rí i pé eléyìí alápẹ̀pẹ̀ kan ni tó ń ta pẹrẹpẹrẹ tó ń ṣe kíni tí ò fẹ́ gbọ́ rọ̀rọ̀ sí Amẹ́ríkà lẹ́nu jọ wọ́n dáwọ́ jọ wọ́n sponsor ọbẹ̀ ẹ mú Gaddafi kúrò bẹ́ẹ̀ tí ẹ pa wọ́n mú kúrò ṣé ló ní tò nísìn. Kò tó. Saddam kúrò ní Iraq ilé ISIS ti wọ́n create ISIS yẹn kí ìlú yẹn má fi ní fọkànbalẹ̀ àwọn ni wọ́n ń fún wọn lówó wọ́n ń sponsor wọn. ìjọ tó gun Israel àti Arab ti ṣẹlẹ̀ láti 1948 ìbọn wo ni Saudi dá fún Lárúbáwá jọ pé kí wọ́n fi jà. Saudi ń fún ó níye grant tí ó ń san fún Israel tó ń gbé nínú bọ́jẹ̀tì Israel lọ́dọọdún. gbogbo PLO Palestine àwọn Hamas àwọn nkankan ṣé Saudi ràn wọ́n lọ́wọ́. lọ mọ bí gbogbo àwọn tí wọ́n fẹ́ máa dúró tí wọ́n fẹ́ máa gbèjà tí wọ́n mọ ọ̀rọ̀ tí wọ́n mọ tọ̀rọ̀ tí Islam yóò sì ta wọ́n lára. sọ fẹ́ ṣe fáàrí ṣe nǹkan rẹ̀ lamẹ́ríkà ni. ṣe Islam fẹ́ràn Amẹ́ríkà fẹ́ràn Islam. àwọn tó ń jó lórí ibẹ̀ wọ́n fẹ́ràn Islam ni wọ́n fẹ́ràn mùsùlùmí ni. wọ́n yé sọ̀rẹ́ wa walan tarda ankal yahudu walan nasara hatta tattabi'a millatahum. wọ́n ń pe ẹgbẹ́ kan ní Illuminati wọ́n dìde látara Freemason. Hayyakumullah. àwọn Freemason yẹn gbogbo ibikíbi ni